ẹ wò bàbá Tinubu ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó o torí wípé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ṣe tó ọ̀tọ̀ níbi tí ọmọ Yorùbá mi ò rò sí pàápàá àwa tá a wá láti agbègbè Ọ̀yọ́ Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ yìí náà bá ṣe bẹ́ẹ̀ ṣe tó torí ìpàdé tẹ́ ń pè yìí ó lè ṣeé ṣe wọn á nítorí pé ẹjọ́ mọ ìlú Ìbàdàn ni o rárá o ẹjá fi egun òtòlò ká fi tò ó gẹ́gẹ́ bí orin àwọn bàbá mi kan tí wọ́n máa ń kọ nígbà wọ́n wà léwe wọn á ní Mákindé fi sùúrù sí i o Tinubu ẹ fi sùúrù sí i o Olúbàdàn ẹ fi sùúrù sí i o Aláàfin Ọ̀yọ́ ẹ fi sùúrù sí i o ẹ má fi ìjà bá àrùn ló jẹ o ẹ fi sùúrù sínú o. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. tá a bá ń sọ wípé ọ̀rọ̀ yìí máa lẹ́yìn ọ̀rọ̀ wo la ló máa lẹ́yìn ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba sẹ́nẹ́tọ̀ gọ́vnà Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà pẹ̀lú kábíyèsí ọba Ọwọ́adé Abímbọ́lá Akeem Ọwọ́adé the first Aláàfin tìlú Ọ̀yọ́ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ gbogbo ẹ̀dá tó bá sọ pé òun ò tí ì gbọ́ bó ṣe ń lọ bó ṣe ń rìn káàkiri ẹ̀bọ́ yóò ń tọ̀hún ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ òṣùpá ó ní àfàìmọ̀ bọ́ yóò ń tọ̀hún ọ̀jáde rí tàbí bọ́jà kò gbórí ilẹ̀ tó bá jẹ́ orí ilẹ̀ ló ń gbé àti rógo òṣùpá bọ́yá ó tọ̀hún ò sí lórí íńtánẹ́ẹ̀tì àbí kò tiẹ̀ gbọ́ròyìn tàbí kí ó tọ̀hún tiẹ̀ má rìn lórí ilẹ̀ ní à ń sọ pé wọn ò gbọ́ bó ṣe ṣẹlẹ̀ láàrin kábíyèsí Ọwọ́adé àti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn sẹ́nẹ́tọ̀ gọ́vnà ọba Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà àmọ́ ọ̀tọ̀ lójú tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi ń wò ó ojú tí wọ́n wá fi ń wò ó ti wá yàtọ̀ báyìí bẹ́ẹ̀ bá wà kọ́lé ètò yìí ẹ mọ̀ wípé ó ti yàtọ̀ torí wípé adìẹ ní ń bá wọn tàn tẹ́lẹ̀ sọ́rí ẹyẹlé ló ń tàn tẹ́lẹ̀ adìẹ ti wá lọ́wọ́ sí i àwọn àgbààgbà Yorùbá wọ́n ti dìde léyìí tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ ọmọ akọni ọmọ Yorùbá tó tún ti lọ́wọ́ sí kí nìdí kí sì ni túmọ̀ tí wọ́n fi lọ́wọ́ sí gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ lórí ètò ẹ farabalẹ̀ ẹ bá mi ṣíà fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá mi wo fídíò yìí dáadáa torí pé a máa jọ rìnrìn àjò kan nínú àwọn oríṣiríṣi fídíò tí mo fẹ́ gbé wá ó pọ̀ yẹ́yẹ́ bí àṣà àwọn ẹnìkan mo fẹ́ sọ fún yín pé fídíò àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ wò ẹ máa kọ́kọ́ wo fídíò Aláàfin tàná tó gbéṣẹ̀ ó nídìí ìdí tẹ́ ẹ fi máa wò ni pé bàbá yẹn sọ gbólóhùn kan ṣo gbólóhùn kékeré náà la nílò ń bẹ̀ ẹ ṣọ́ra fún ìtàn ẹ máa worú ìtàn tẹ́ ẹ fẹ́ pa báwo ni kábíyèsí ọba Ọwọ́adé ti bára wọn ní ipò pé bí wọ́n bá lọ bí ayé ń kàn wọ́n lábùkù bí wọ́n bá lọ ọ̀hún ayé ń kàn wọ́n lábùkù ẹ rí gbogbo ẹ̀ wò lórí ètò àwọn òdí àti túmọ̀ ẹ̀yin ò pìtàn tẹ́ ẹ sọ wípé Aláàfin kì í dúró kì í dìde kíyàn Aláàfin kì í lọ bá àyàn láàfin ọba kan nìkan ni mo gbọ́ pé kì í dé èèyàn kì í lọ bá àyàn láàfin ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀lọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀lọ̀ ti wá sékòó ó ti wá kí gómìnà nígbà tí eléyìí tó wà ń bẹ̀ débẹ̀ that is to say nǹkan tí ń yí padà ìtàn tí ń para ẹ̀dá àjẹ́ pé kì í ṣe pé bóyá èèwọ̀ ni pé kí wọ́n dìde kíra wọn ṣùgbọ́n àṣà pé bóyá èmi mo jù ọ́ ìwọ ò jù mí ọmọ Yorùbá ẹ má jẹ́ ń gbà yín lásìkò
mo fẹ́ ká jọ rìnrìn àjò débi gbogbo fídíò yìí, àmọ́ ẹ jẹ́ n kà á fún yín bí ó ṣe lọ o, so that kò ní strange sí yín tẹ́ ẹ bá rí àwọn fídíò yẹn wò. Ẹ máa kọ́kọ́ gbọ́ ohùn kábíyèsí tó gbéṣẹ̀, ìyẹn ọba Ọláyíwọlá Lámídì Aláàfin tìlú Ọ̀yọ́ tó gbéṣẹ̀ kí ọba Àwọ̀adé ó tó débẹ̀. Bẹ́ẹ̀ bá ti kó ńbẹ̀, ẹ̀yin tẹ́ ẹ sọ pé kábíyèsí kì í Aláàfin Ọ̀yọ́ kì í lọ kíyàn, kì í dìde kíyàn, máa fi fídíò bí kábíyèsí yìí bó ṣe lọ kí Olúwo òun lẹ́ẹ̀kọ́kọ́ wò. Èmi àti yín wàá jọ jíròrò pé tó Olúwo tọ́lọ̀ kì í ṣe Olúwo ju Ọ̀ọ̀ni lọ ni àbójú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ. Bẹ́ẹ̀ bá ti kó tẹ́ ẹ kúrò níbi fídíò eléyìí Olúwo ẹ kàn bí kábíyèsí yìí bó ṣe lọ ṣe àbẹ̀wò sí Sultan of Sokoto nígbà tí àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tí wọn ò ṣe àbẹ̀wò sí àti ọ̀rọ̀ tí wọ́n sọ ńbẹ̀. Ẹ bá wá kú ńbẹ̀, Olúborí ẹ̀yìn mú yín lọ ṣàṣà, ẹ máa bọ̀ ẹ wá wò ó bí wọ́n ṣe àbẹ̀wò sí Emir ti ìlú Ìlọrin. Ibẹ̀ lẹ̀rù ó ti bà yín wípé tó àṣé ẹ̀tàn pọ̀ nínú ìran Yorùbá. Bí ohun tó ń ṣẹlẹ̀ yìí bá wá ń ṣẹlẹ̀, ó yẹ ká kó yéra wa wípé ẹ̀tàn tí à ń tan ara wa, pàápàá tí àwọn adarí wa ń tàn wá látorí àwọn ọba, òun ló fà á. Ṣerú àsìkò tí wọ́n ti fẹ́ pa wọ́n tán lọ́yọ̀ọ́ yìí, àsìkò tí ìlú Ọ̀yọ́ ń gbóná tìrìtìrìtì, tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ò lè sùn, tí ò lè wo, àsìkò yìí làwọn ọba kan máa ń bára wọn jà. Àti wípé plus or minus yàtọ̀ sí ipò oyè, ṣé kábíyèsí Ọ̀wọ́adé ńbẹ̀ kọ́ lànà náà àti ìdìbẹ̀, ẹ má wọrí, mò ń bọ̀. Bẹ́ẹ̀ bá wá kó ńbẹ̀, èyí tí wọ́n fi pa yín kàdí ẹ̀ lẹ́yìn tí kábíyèsí ti kúrò nílùú Ìlọrin. Ẹ mọ olórin tàkasúfèé Davido, ẹ wo àrà tí kábíyèsí Ọ̀wọ́adé dá ní ọ̀dọ̀ Davido, ìyẹn ni màá gbé wá last. Ẹ káàbọ̀ sórí ètò. Bó bá jẹ́ gbà àkọ́kọ́ bá ń subscribe sí channel yìí, ẹ bá mi like, ẹ comment. Àmọ́ ẹ má gbàgbé orin tèmi ń kọ bí mo bá sùn, bí mo bá jí, bí mo ń jẹun, bí mo ń wẹ̀, bí mo ń yàgbẹ́, òun ni pé orílẹ̀-èdè Yorùbá ló jẹ mí lógún. Òmìnira olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ṣe pàtàkì jù. Bẹ́ẹ̀ ni ẹ máa bá mi kọ síbẹ̀, torí kò sí nǹkan méjì tèmi fẹ́. Olórin kan ní give me Jesus and take the whole world. Ẹ fún èmi ní orílẹ̀-èdè Yorùbá, ẹ fáwa lórílẹ̀-èdè Yorùbá, ẹ kó gbogbo Nàìjíríà. Bó ṣe jẹ́ nu, ọ̀yá ẹ jẹ́ gbé yín débẹ̀, mo ń padà bọ̀. Ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. Lè dọ̀tá, ọ̀tá lè dọ̀rẹ́, ọ̀rẹ́ lè dọ̀tá, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yìí ẹ dákun, nígbà tá a ti wà láyé kójú àná rí dáadáa rẹ̀, ká má máa sọ̀tàn. Bó ṣe lọ ní ààfin Olúwo ní àná, Hakeem Ọ̀wọ́adé ṣe àbẹ̀wò sí ẹni tí ń ṣe Olúwo tìlú Òwu, ọba Mátẹ̀mílọ́lá ní ààfin rẹ̀. Èrò wìtìwìtì àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Ẹ wo bó ṣe lọ ní ààfin Olúwo ní àná òde yìí.
Emir ti ìlú Ìlọrin. Àìmọ́ṣe nǹkan sọ̀rọ̀ yìí ní kété tí mo gbọ́ pé mo gbọ́ ṣé bá rí fún mi kò ní iwájú àyà yín láti ṣàìpé àgbọ̀ àti kọ́kọ́ fún ìránṣẹ́ inú mi ti ń dùn pé Ìlọrin ni mo ń gbọ́ pẹ̀lú àjọṣe tó ti wà látọjọ́ tó ti pẹ́ inú mi dùn dídán yẹn ẹ mọ̀ wọ́n ṣe ni o àìwọ́n ṣe nǹkan mo sọ̀rọ̀ yín ṣe nìyẹn mo kí members of Thank you very much. God bless you. Sí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Ọwọ́adé kìíní Akeem Ọwọ́adé Abímbọ́lá ntínú mi fi dùn sí Aláàfin jù tí mo sì fi nífẹ̀ẹ́ Aláàfin kádé pẹ́ lórí bàbá o ní wípé wọ́n lẹ́ràn ọ̀fẹ́ lára kò sí ní bẹ́ẹ̀ ṣe ní bá Aláàfin pàdé láwọn òde míì gan tẹ́ ẹ wò pé sálàfin ó sì wà bẹ́ẹ̀ tí wọ́n sì máa jó ìmọ̀ iye yín pé lágbára Ọlọ́run ọba àárí Aláàfin Ọ̀yọ́ tọ́lọ́run ọba mi ó sì pé kárí wọn bàbá ikú ò ní mú yín kúrò lórí ilẹ̀ báyìí á sì rí yín pẹ́ gbogbo ìwọ ọmọ Ọ̀yọ́ tínú rẹ bá wá dùn tó mọ̀ pọ́mọ̀ ìlú Ọ̀yọ́ ní ọba ń kí Aláàfin ẹ ṣe kábíyèsí f'Aláàfin London comment section o kábíyèsí o Arámidé Olúwaṣògo àpótí ọ̀rọ̀ lórúkọ mi lẹ́ẹ̀kan sí ya ẹ wo bí arábìnrin Ṣótáyọ̀ Gágà yìí bó ṣe kó àwọn owó yìí dání tẹ́ bá ń wo àwọn fọ́nrán káàkiri lójú òpó ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ń rí bí àwọn. ẹ káàbọ̀ padà mo rò pé ẹ ti gbọ́ gbogbo wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì ẹ ti wò wọ́n látòrí kábíyèsí ọba Lámídì Ọláyíwọlá ẹ gbọ́ Aláàfin tìlú Ọ̀yọ́ tó gbèsè títí dórí bí kábíyèsí Ọwọ́adé wọ́n ṣe lọ sí ìlú Ìlọrin ẹ dákun ìdàpọ̀ wo ló wà láàrin Ìlọrin àtọ̀yọ́ tí ó bá yé gbogbo èèyàn ẹjá sọ díẹ̀ níbẹ̀ ẹ gbọ́ ewu tá a máa sọ ńbẹ̀ ojú wípé tẹ́ ẹ bá gbàgbé bẹ́ ẹ bá sì gbàgbé bá a bá rárá wa létí kò léèwọ̀ ẹ̀mí àti ìlú Ìlọrin
ọba Sùúlù Gàmbàrí àbí Emir Sùúlù Gàmbàrí, mo rò pé ẹ rí bí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ bó ṣe wọlé jẹ́ntújẹ́ntù tó sì kí Emir lórí ìjókòó. kì í ṣe pé ó nawọ́ sí o, Emir ò nawọ́ sí o, ẹ rí gangan. Bẹ́ẹ̀ bá rí mo lè gbé e padà wá, léyìí tó túmọ̀ sí wípé ṣé Emir tìlú Ìlọrin ó ju àwọn ọ̀dà ọba nílẹ̀ Yorùbá lọ ni àbí báwo, torí kò yé èmi. Now ìyẹn bẹ́ẹ̀, ẹgbẹ́ nǹkan tí wọ́n sọ, ìdàpọ̀ wo ló wà láàrin Ìlọrin yàtọ̀ sáwọn Yorùbá tó wà ńbẹ̀ àti Ọ̀yọ́. Bẹ́ẹ̀ bá tún máa gbọ́ wọ́n fi orúkọ àwọn ọba kan kí wọn, Olú of Ìṣí, Baba ńlá, nǹkan kan. Kí ló dé tó bá jẹ́ pé inú àwọn kábíyèsí yìí inú wọn dùn sí Emir tìlú Ìlọrin, kí ló dé tí wọn ò tẹ̀lé Aláàfin tìlú Ọ̀yọ́ láti lọ síbẹ̀? Tí wọn ò tẹ̀lé lọ láti lọ kí Sùúlù Gàmbàrí, tó fi jẹ́ pé àwọn tí wọ́n kó lẹ́yìn, Àsẹ́yìn tìlú Ìsẹ́yìn, Onígbòho, Olú of Ìgbọ́ra, Onídèrè, oníkinní kan ni wọ́n kó lẹ́yìn lọ sílùú Ìlọrin. Ìyẹn ọ̀tẹ̀ ẹ̀ka wa lọ títí. Olúwo, ẹ lọ kí Olúwo. Davido, akọrin tàkasúfèé, lóòótọ́ ọ̀dọ́mọkùnrin yìí ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó ní respect, òwò ipò tóun lówó, ọmọ ohun tó ń pè ní culture Yorùbá, ìyẹn àṣà wa. Bó ti hùn kéèyàn ó kéré tó bá lówó, tó nípò, tó ní kíní, tó bá ti jẹ́ ọmọ Yorùbá, Davido á ṣí fìlà lórí, á dọ̀bálẹ̀, á kí wọn kó tó ṣẹ̀ṣẹ̀ wá so mọ́ wọn. Aláàfin Ọ̀yọ́ ní láti máa gba nọ́mbà Davido fúnra wọn. Ẹ̀rọ ojú ayé àbẹ̀rẹ̀ ayé. Ṣé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ gbọ́ mi wá ti rí ìdí àtìtúmọ̀? Ẹnìkan pè mí lọ́jọ́ kan, ó ní láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀nìrìṣà, ta ni mo fọwọ́ mú? Mo ní gbogbo wọn mo fọwọ́ mú. Ó ní kí ló dé? Mi ò lè mú méjì. Mo ní méjì mo mú, gbogbo wọn pátápátá mo tiẹ̀ mú. Kí ni ìdí àtìtúmọ̀? ní wípé gbogbo wọn lọ́ba ilẹ̀ Yorùbá, ọba kóòtù òjìrì. So ipò ọba la fi wọ́n sí, bàbá wa ni wọ́n jẹ́. A rí nínú wọn táwa jù lọ lọ́jọ́ orí bá a ṣe kéré mọ̀ yìí, ṣùgbọ́n nítorí pé wọ́n ti wà lórí ipò àpèrè bàbá ńlá wa, dandan wọ́n ti di bàbá. Kí ló dé tí Ọbásanjọ́, Ògbógbòǹdò ẹbọra Òwu, tí ń dọ̀bálẹ̀ fún gbogbo wọn, àtọ̀tún àti kábíyèsí Ọ̀nìrìṣà àtàláàfin Ọ̀yọ́, ó ṣáájú wọn lọ lójú orí? Ẹ wá já padà sọ̀rọ̀ Aláàfin Olúbàdàn. Tẹ́ ẹ bá gbọ́ pé Olúbàdàn, Aláàfin Ọ̀yọ́ kí Olúbàdàn dáhùn, ó kọ̀ láti gbowó, gba ọwọ́ pé òun bọ̀ ọ́ lọ́wọ́. Lọ́dọ̀ tèmi ó lè yàtọ̀ sọ́dọ̀ tiẹ̀. Ohun tí bàbá yìí ṣe ló dáa jù, torí pé ọ̀nà bíi méjì àbí mẹ́ta ẹ jẹ́ á wò báyìí. Ṣé ti títóbi ni, àbí tí ìrìnàjò ni, àbí ipò, àbí ọlá, àbí ìmọ̀nìyàn? Ká tó wá di pé a dé ipò ọba, òun lolúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Ràṣídì ò fi ju Aláàfin tìlú Ọ̀yọ́ lọ. Àbí kí là ń sọ tá a sọ pé àmọ́ nǹkan tá à ń sọ? Ṣé Yorùbá fi ọ̀rọ̀ ọ̀wọ̀ ká bọ̀wọ̀ fágbà tí wọ́n mú kúrò nínú ọ̀rọ̀ ni? Ṣé kò sínú àṣà wa ni? Àìbọ̀wọ̀ fánìkan òun ni ó jẹ́ ká yí orógùn. Ókè, ẹ já bẹ̀rẹ̀ láti bí. Nígbà tí kábíyèsí Sẹ́nitọ̀ Ràṣídì Ládọjà, gómìnà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, tó máa di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba àkọ́kọ́ tó máa kọ́kọ́ pè ẹ̀ ní físìtì òun ni Ọ̀nìrìṣà. Ẹ wo bí kábíyèsí yìí, ọba
tí Ọọ̀ni of Ifẹ̀, ẹ wò ó bó ṣe kí wọn tẹ̀rín tọ̀yàyà, kódà ó tún pe Yínká Ayéfẹ́lẹ́ lọ́wọ́ láti lè jálábárìn torí pé ó ṣetán àti compose orin fún kábíyèsí, ó sì compose fún ẹgbọ́n nǹkan tó ń sọ. Ó ní láti máa sọ ní láǹfààní àti gbé fídíò yìí wá, bí n bá dẹ̀ rí mo gbé wá fún yín kí n tó parí ètò. Ó ní láti máa sọ fún bàbá pé ẹ̀yin ni bàbá wa, bẹ́ẹ̀ bá ti gbà dé. Òun ló jẹ́ kó ká Olúbàdàn ó kọ́kọ́ mọ̀ wípé tọ̀ àwọn èèyàn ńláńlá máa wọ̀lú Ìbàdàn bíi ààrẹ. Ìyẹn túmọ̀ sí pé ààrẹ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti sọ fún Ọọ̀ni kó tó wà ní Ìbàdàn lọ́jọ́ náà lọ́hùn pé màá débẹ̀. Ǹjẹ́ mọ̀ pé Aláàfin Ọ̀yọ́ tí ò lè kí Olúbàdàn pẹ̀lú ìrùkẹ̀rẹ̀ àti dídé dúró pé dádì bàbá ẹ káàbọ̀, ó ń kí Rẹ̀mí Tinubu pẹ̀lú kíni pẹ̀lú hug. Ẹ gbọ́ mi dáadáa, ó ń kí Olúrẹ̀mí Tinubu pẹ̀lú pé ká kíyàn wípé tó ẹ káàbọ̀ mà lórí ìdúró. Kí ló dé tí ò jókòó? Ọba Lámídì Ọláyíwọlá kò ní ṣe bẹ́ẹ̀ fólóṣèlú kan lábẹ́ ọ̀run. Náà ò yẹn bẹ́ẹ̀. Ọba Lámídì Ọláyíwọlá yìí, kábíyèsí yìí ló mú ó kí Ọọ̀nìrìṣà lórí ìdúró ni kí bàbá tó kò láyé. Gbogbo ẹ̀ la rí bí ọba ṣojú wa. Fẹ́ràn tí wọ́n kálẹ̀ ó fi hàn wá. Kí ló dé tí àwa Ọ̀yọ́ àtọwọ́fọba jẹ́ àtàfìjòyè jẹ́ tá a túbọ̀ lọ jókòó pé kí ló ń ṣẹlẹ̀ sí kábíyèsí wa? April ọdún tó ń bọ̀ tí ṣoṣù kẹrin tá a wà yìí, òun ni kábíyèsí wa máa pọ́dún kan lórí àpèrè. Ẹ wo iye àkọọ́lẹ̀ wàhálà lọ́tún wàhálà lósìn, àbùkù lọ́tún àbùkù lósìn, ojú sì wá gba gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tì. Bẹ́ẹ̀ làwọn kan ó tún bọ́ sórí social media, wọn mọ̀ pé àwọn kan máa jáde fún mi lánàá tí wọ́n á tún máa praise wọn. Kàkà kí wọ́n pe bàbá sákèsì ẹ wá o, tí ẹnìkan bá wà nínú ìjọba yín tẹ́ ẹ mọ̀ tọ́jú àwọn ọ̀tá lọ́rùn sí yín pé tó ń fún yín ní advice tí ọ̀tọ̀nà, bàbá ẹ tètè sọ fẹ́ nìyẹn pé kókó pé sún síwájú. Tí wọ́n bá ń pa ìtàn, ẹ jẹ́ kó yé wọn pé ìgbà ni ìtàn máa ń lò. Àkókò tá a wà yìí kì í ṣàkókò tàn. Bẹ́ẹ̀ bá ti ń pàtàn, ẹ máa kírètì wàhálà sílẹ̀. So Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ́jọ́ orí, mo sọ pé bàbá yà fẹ́ bí Aláàfin Ọ̀yọ́ lọ́mọ. Tó bá jẹ́ pé nígbà tí wọ́n máa kọ́kọ́ dáyé, wọ́n bá tètè bímọ láyé, wọ́n á bí ẹni tó ju Aláàfin tìlú Ọ̀yọ́ lọ́mọ. Kátẹ̀ wá fi adé lẹ̀, ṣé ẹ̀tọ́ Aláàfin òkè bàbá pé bàbá ẹ káàbọ̀ lórí ètò? Ọlọ́pàá wo ló fẹ́ mú? Ǹjẹ́ torí ẹ̀ làwọn Ọ̀yọ́ fi sọ pé kó kúrò lórí àpèrè? Àbí ta lẹni fẹ́ bí? Tẹ́ ẹ bá wá jáde lọ tí ọmọ kékeré bá rí kábíyèsí yìí fín, irú ọtún wo lẹ fẹ́ sọ? Náà ọ̀rọ̀ ti dé gbàgàdé báyìí, ó ti di ojú ǹtó, ó ti di ẹ̀hóró, ó fẹ́ di horo sí horo. Àwọn àgbààgbà ti ń tẹ́wọ́, wọ́n ti ń gbà bí ẹni gbàgbà ọtí. Ta lẹni tó yẹ kó bọ̀wọ̀ fúnra wọn láàrin Aláàfin ìlú Ọ̀yọ́ àti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn? Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́tún lósìn. Yorùbá bọ̀ wọ́n ní ìmọ̀ wa ara ẹni ní lékè ọgbọ́n ẹni. Ìmọ̀ ara ọba Rashidi ló lékè ọgbọ́n bàbá. Wọ́n sọ̀rọ̀, wọ́n ní tó ìlú táwọn jọba lé lórí nílùú Ìbàdàn, àṣẹ àwọn ọ̀kọjá Ìbàdàn. Bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kàtàn Ìbàdàn, àwọn ọba kan bẹ lábẹ́ Ìbàdàn tí wọn kì í sì ṣe ará Ìbàdàn. Tó jẹ́ pé Olúbàdàn ló ń kọ̀ǹtró wọn.
ṣùgbọ́n bàbá yìí jẹ́ kó yé ayé pé tó àṣẹ mi ò kọjá torí ìmọ̀ràn ọgbọ́n kí wọ́n má bàa kàbùkù. Aláàfin Ọ̀yọ́ títí dé Lomé títí dé kínní tí kan bá sọ bẹ́ẹ̀ is true, kò sí wàhálà. Àmọ́ èpò lẹ́fílẹ̀ lẹ́ ń pàlàpàlàpà yìí. Ẹ fi àwọn ọba ilẹ̀ tẹ́ ẹ lè jọ pawọ́pọ̀ láti gbé ìran Yorùbá dé ilẹ̀ ọlọ́ràá. Ẹ ń lọ bá àwọn emir, ẹ ń lọ bá àwọn sọ̀tánì, ẹ ń lọ bá àwọn group of emirs. Now àwọn agbésùnmọ̀mí ti balẹ̀ sọ́dọ̀ yín báyìí. Territory yìí ni wọ́n wà báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ta ló máa gbà yín? Ta ló máa tú yín sílẹ̀? Ṣé ẹ nílò fọwọ́sowọ́pọ̀ àwọn ọba yìí? Àbí Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ̀yàn tó ní ẹ máa ṣígun, àwọn ọmọ ẹ̀ ń rìn ìlú Ìbàdàn wọ́n ń pariwo ọ̀yà igbó, ọ̀yà àfi bíi ká pé ni wọ́n ń fi ògèdè sọ̀rọ̀ àbí wọ́n fi nǹkan bánu pàṣẹ ìgbó rere. Yorùbá ẹ jẹ́ á ronú níbi tá a dé rí bí. Èò ẹ jẹ́ á ronú torí wípé bá a bá ronú yóò padà yíwọ́. Ẹ wo bí ẹ ṣé mo dúpẹ́, ẹ bá mi share, like, kọ́mẹ́ǹtì, ẹ jọ̀wọ́ gbòòrò ayọ̀, ó dàbọ̀.